ẹ jẹ́ a mọ̀ wípé ìtàn tó sọ láì fara tí kò kù tẹ́ afẹ́fẹ́ yóò gbé lọ. ẹ jẹ́ a mọ̀ wípé ìtàn tó sọ láì fara tí kò kù tẹ́ afẹ́fẹ́ yóò gbé lọ. ọ̀rọ̀ màrè àìsọ̀rọ̀ là ló pa balẹ̀ alẹ́ gúúsì ó ní bó bá dọ̀la iṣẹ́ kùmọ̀ la ó ṣe ìtò jẹ́ irúgbìn kan tí ó lè yè láì fara ti nǹkan láì gbára lé nǹkan láì fara pẹ́ nǹkan. ọmọ ẹ̀ dáadáa mọ̀ ta ló gbọ́kàn lé. ọlọ́run ọlágbára ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. àwa ẹ̀dá ni. agbọ́ sásá má sá agbọ́ yàyà má yà Elédùmarè tí ń jẹ mímọ́ tí ń mu mímọ́ tí sì ń fi mímọ́ bora náà lágbẹ́kẹ̀lé o. ṣe bóun ni kùkùté ǹjẹ́ ó halè kan ju ẹni tó dá ẹ lọ. nítorí pé àgbẹ́kẹ̀lé èèyàn ní ayé yìí asán bá ń sá ni kò sì ní èrè kankan nínú. sátọ̀ èṣù lọ ìgbà tí ìjì wá dé kí ló dé tó. òun nìkan ló tó gbani òun nìkan ló tó lani atúni adéni agbanisílẹ̀ ọba tó ti ń bẹ nígbà tí ayé ò tí ì sí rárá nígbà tí ayé wà náà ọlọ́run ọba yìí náà ni ṣe wá rí nígbà tí ò tún ní sí ayé mọ́ tí ò ní jáyé mọ́ ọlọ́run ọba yìí náà ni ó máa wà á kábíyọ̀ kan ò sí Èdùmàrè. àmọ́ wípé mo wò rírí ayé títí mi ò mà rẹ́ni tó dàbí ìrẹ ọlọ́run ọ̀hún ológo dídán ni ọ́ lẹ́rù níyì ni ọ́ má gbé wa. ọba aṣoore má wo bẹ̀ ọba aṣoore má gbẹ̀jẹ́ ìbà rẹ rèé o mo ṣe kàdákásà rẹ mo gbóṣùbà fún ọ mo ṣí ọ lọ́ba àwọn ọba gbé wa lọ o. ọba tí kì í jẹ́ èèyàn gbé ọba tó jẹ́ pé gbogbo oore tó ń ṣe wá pátápátá ọpẹ́ yìí nìkan ṣáà náà ló ń béèrè kò béèrè owó kò béèrè obì lọ́wọ́ wa. ó má gbé wa lọ o. béèyàn bá rò màlà bó ṣẹ̀fọ́ bó ṣe oríṣiríṣi oúnjẹ fọlọ́run ọba fúnra rẹ̀ ló jẹ́ ìwà àtẹ̀bí ẹ torí pé oúnjẹ kan ṣoṣo tọ́lọ́run ọba mi ń jẹ ó náà ní ìyìn àtọpẹ́ èyí la fi ń kí í káàbọ̀ àwa o. sórí ètò yín ètò wa ó tún ti padà dé o sí West FM 7.9 Abẹ́òkúta ètò oúnjẹ ọlọ́run níbi tá a ti máa ń gúnyán tá a ti ń ròkà tá a sì ti ń ṣe bí ọpẹ́ náà ní fún ọlọ́run ọba Elédùmarè oúnjẹ yìí nìkan náà la máa ń fún ọlọ́run ọba èyàn olórí ètò yìí ní gbogbo ògbà ẹ̀yin aráalé gbogbo yín la mà kí káàbọ̀ ẹ̀rí pé ó ṣe díẹ̀ nítorí pé kí ni torí pé a lọ gbà àwẹ̀ a sì ti wá gbà àwẹ̀ báyìí náà a tún ti dé o bẹ́ẹ̀ a gbogbo ẹ̀yin aláàwẹ̀ pátápátá gbogbo yín náà la kí pátápá lágbára ọlọ́run ọba ẹ̀mí yín tó ṣe ọdún yìí ẹ̀mí wa tó ṣọdún yìí á tún ṣe míì láyọ̀ àti àlàáfíà àní fi àwẹ̀ yìí àní fi ṣe àṣemọ́ a sì ní fi ọdún yìí àní fi ṣe àṣemọ́ lọ́lọ́ ọlọ́run ọba a ní ká sáré lọ gba àwẹ̀ díẹ̀ ká lè yọ ẹ̀ṣẹ̀ nínú oṣù yọ ẹ̀ṣẹ̀ yẹ ẹ̀ṣẹ̀. àtúntì wá dé padà báyìí bá a ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ tá a fi máa ń yan ọlọ́run ọba bẹ́yìn bá wa ti ṣe tán o nítorí pé àwọn oníṣẹ́ méjì ń lé iṣẹ́ wa ń bí West FM 7.9 Abẹ́òkúta ju pé ká máa yan ọlọ́run ká máa gbé òṣùbà ràǹdẹ̀ràǹdẹ̀ fọlọ́run fún gbogbo oore tó ti ṣe ṣé ìwọ ti yan ọlọ́run lónìí ṣá ẹlòmíì ò tí ì yan ọlọ́run láti bẹ̀rẹ̀ oṣù yìí rárá kò tí ì gbórúkọ ọlọ́run ọba ga ó máa ṣe pàtàkì ó ṣe kókó kéèyàn máa fún ọlọ́run ọba lóúnjẹ nítorí pé ọlọ́run yìí kì í gbowó kì í gbòbì kì í jẹ̀kọ kì í jàmàlà bó bá ṣe ń pẹ́ yín ṣe ń darapọ̀ mọ́ wa nílé iṣẹ́ West FM 7.9 Abẹ́òkúta ètò yín ètò wa náà ló balẹ̀ báyìí bá a ṣe máa ń ṣe lọ́jọ́ mẹ́jọ rèé tó bá ti ń di aago 9 ní gbogbo ọjọ́ Sunday la máa ń pàdé wa Sunday lórí ètò oúnjẹ ọlọ́run tá a sì ti máa ń yan ọlọ́run ọba ọpẹ́ pàtàkì lọ́wọ́ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ West FM 7.9 Abẹ́òkúta
ẹni tí ọlọ́run ọba tí ó tọwọ́ rẹ̀ gbé ètò yìí kalẹ̀ èyún aláàjì ìsíà olúwa ló lọ pẹ́ kò kú mọ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Wise FM tí ń bẹ nílùú Abẹ́òkúta àti ìlú Èkó tàbújá náà ń lọ lọ́wọ́ lágbára ọlọ́run ọba bàbá kò ní í bàjẹ́ fún yín o. ààrẹ amúlùúdùn gbogbo mẹ́ràn arígbábuwó gbogbo Ẹ̀gbá bàbá àdínní kéńtà bàbá lágbára ọlọ́run ọba kò ní í bàjẹ́ fún yín. àwọn ọlọ́ni ká máa tẹ̀síwájú wọn ní ẹnì ṣó níbẹ̀ ìyún olórí ètò oúnjẹ ọlọ́run àwọn ọlọ́múràn wọn mọ rírì oore ọlọ́run lórí ayé àwọn sì mọ rírì oore ọlọ́run lórí iṣẹ́ wọ́n sì wá wò wípé ẹ jẹ́ kí àwọn fún àwọn èèyàn ní òrìjó ohun tọ́lọ́run tọ́wọ́n ń ṣe fún ọlọ́run ọba sínú ọlọ́run ọba fi ń dùn sáwọn ní gbogbo ògbà tó sì fi ń ṣe wọ́n lóore èyí náà ní orin ìyìn táwọn máa ń fi ẹnu ara àwọn kọ wípé ẹ̀yin aráalé àti ẹ̀yin olólùfẹ́ rédíò yìí ẹ̀yin náà ẹ máa kọrin kẹ́ ẹ máa yin ọlọ́run ọba ní gbogbo ògbà nítorí pé bí èèyàn bá yin ọlọ́run oore ọ̀fẹ́ ń bẹ ń bẹ ìbùkún ńlá ń bẹ ń bẹ ẹ jẹ́ ká tẹ̀ ṣeré wọnú bíbélì àwọn mẹ́ta tí wọ́n kó wọnú náà orin ìyìn náà ni wọ́n kọ jáde ẹ wo àwọn tí wọ́n tì mọ́lé nígbà tí wọ́n kọrin ìyìn gbogbo ohun tó wà nínú gbogbo túbú tó tì mọ́ wọn ilẹ̀kùn ẹ̀ ṣí dànù nítorí pé orin ìyìn ṣe kókó gan inú ìyìn ni ọlọ́run ọba mi ń gbé mo máa ń sọ lórí ètò yìí ní gbogbo ògbà nípa nǹkan ṣoṣo tọ́lọ́run ọba mi ò lè ṣe ni pé kò lè dára rẹ̀ yìn bí ọlọ́run ọba mi ṣe tóbi tó bó ṣe fẹ̀ tó bó ṣe ṣe kàǹkà tó bó ṣe ṣe yẹ̀yẹ̀ tó bó ṣe nágbára tó nǹkan ṣoṣo tọ́lọ́run ọba mi ò lè ṣe ó ní pé kò lè yinra rẹ̀ ló ṣe wò yí pé kóun dá ènìyàn láwòrán ara òun láti máa yin òun láti máa gbé orúkọ òun ga nínú ọlá ńlá òun èyí wá ló ń wá jẹ́ ká máa mọ̀ wípé ohun kan ṣoṣo tọ́lọ́run ọba mi dá wa sílé ayé fún náà ní ìyìn àti ọpẹ́ tó o bá rí jẹ kó o yin ọlọ́run o kó o tún rí jẹ yin ọlọ́run ọba ipòkípò tó o bá wà kó o máa yin ọlọ́run kó lálẹ́ òní dúpẹ́ tiẹ̀ làkọ́lé ètò. ẹ wo orúkọ tèmi ò yípadà Wise Sunday lórúkọ tèmi ẹ jẹ́ ń dánu dúró díẹ̀ ẹ jẹ́ ń dá tọ́mì díẹ̀ náà bí n bá wá dé padà sórí ètò yìí a máa yan ọlọ́run ọba mi ní sàn-án lónìí ìyìn rẹpẹtẹ ní ìyìn tí ò ní dáwọ́ dúró rárá ẹ jẹ́ àdúpọ̀ oore ká yan ọlọ́run ọba nítorí pé àìmọye èèyàn àìmọye ẹ̀dá ló ti lọ ṣé gbogbo àwa tá a jọ bẹ̀rẹ̀ àwẹ̀ náà látúnjọ parí ẹ̀ ṣá ẹ jẹ́ àyàn ọlọ́run ọba ẹ jẹ́ gbórúkọ ọlọ́run ọba ga ẹ jẹ́ bu ọlá fún ọlọ́run ọba bẹ́yìn bá ti ṣetán láti yan ọlọ́run ọba ẹ jẹ́ kọ́kọ́ pé nọ́mbà yìí lẹ̀ kó tó di pé mo dá tọ́mì náà kẹ́yìn mú gègé àti tákàdá yìí kẹ́ ẹ kọ́ lẹ̀ pàápàá jùlọ gbogbo àwọn yín tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí tẹ́ ì tí ì ní nọ́mbà tá a máa ń pè sí nítorí pé bá a ṣe máa ń ṣe rèé bẹ́ẹ̀ bá ti pè wọlé ẹ ó mú nọ́mbà yín ẹ lò rédíò yín díẹ̀ ẹ lò fọ́lùmù rédíò yín kalẹ̀ díẹ̀ ká lè gbọ́ra wáyé ẹ wàá máa fẹnu yín yin ọlọ́run ọba ní sàn-án nítorí pé bẹ́ẹ̀ èèyàn bá fẹnu ara rẹ̀ yin ọlọ́run ọba á sì máa rí ìbùkún àti oore ńláńlá mìíràn gbà nítorí pé ọlọ́run ọba mi ṣeun àánú rẹ̀ sì dúró láéláé 090508986 879 090 500 89879 yún lẹ̀rọ ìbánisọ̀rọ̀ àkọ́kọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹlẹ́ǹkejì tó já sínú agodo wa ń bí òun náà ní 0704 7000 879 0704 7000 879 0704 700 0879.
tó tẹ́lẹ̀ lórí omi òun ló dá wọn mọ́lẹ̀ ńláńláńláńlá nítorí àánú rẹ̀ dúró láéláé fẹ́ni tó fọgbọ́n dá ọ̀run òun ayé bàbá tó tẹ́lẹ̀ lórí omi òun ló dá wọn mọ́lẹ̀ ńláńlá nítorí àánú rẹ̀ dúró láéláé ẹ fi yìn fún. ẹ fi yìn fún Olúwa, fi yìn fún Olúwa o. Ìwọ ọkàn mi, ọkàn mi fi yìn fún o. fún Olúwa, fi yìn fún bàbá. ẹ fi yìn fún Olúwa, fi yìn fún Olúwa o. ọkàn mi fi yìn fún. Ìwọ ọkàn mi. ìwọ ọkàn mi fìyìn fún ọlọ́run ọba gbé orúkọ rẹ̀ ga nítorí pé afẹ́fẹ́ tí ń fẹ́ nínú igbó tí ń fẹ́ lẹ́lẹ́lẹ́yìn ọlọ́run ọba wà láàyè. ẹranko tí ń rìn nínú igbó àwọn náà ń yan ọlọ́run ọba èjì tí ń jà ìyẹn náà ń yan ọlọ́run ọba náà ni èmi yóò máa kọrin sí orúkọ rẹ̀ mímọ́. alàgbàlúgbú omi òkun ìyẹn náà ń yan ọlọ́run ọba ni èèrà tí ń bẹ ńlẹ̀ òun náà ń yan ọlọ́run ọba ni kí ló wá ṣàwa ọmọ èèyàn kí ló ṣàwa ọmọ ẹ̀dá ta náà ní fọpẹ́ fún ọlọ́run ọba nítorí pé ó ṣeun nítorí pé táànù rẹ̀ dúró láéláé kí ló dé tà ní yan ọlọ́run ọba ìwọ tó o bá ná ọlọ́run ọba ò ṣeun tó o bá fẹ́ ìwọ náà lọ sí ọsibírù kó lọ wòran wàá rí àwọn tí wọ́n ká ẹsẹ̀ wọn sókè tí wọn ò lè ṣe kíni tí wọn ò lè fi ẹsẹ̀ wọn rìn tó jẹ́ pé ẹnu táwa fi ń jẹun ọ̀tọ̀ níbi tó ń pàṣẹ rọ́bà sí tí wọ́n fi ń fún wọn lóúnjẹ tí ò rí bẹ́ẹ̀ tèmi ò rí bẹ́ẹ̀ kì í kú wá ṣe pé a fi ń yọ̀ wọ́n títí wọ́n rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba mi kàn wò wá nú àánú rẹ̀ kì í sì ṣe pé a mọ̀ ọ́ ṣe jù wọ́n lọ ó sì wò wá nú àánú rẹ̀ ó sì dá wa sí ó fún wa lálàáfíà pípé tó o bá ṣeré lọ sí mọ́ṣúárì ó rí àwọn tó tó wà àti tí ò jù wá lọ tí wọ́n ti tò wọ́n bí ẹni tó ẹja nù sandin nínú mọ́ṣúárì tí wọn ò lè gbápá tí wọn ò lè gbẹ́sẹ̀ kì í ṣe pé a mọ̀ ọ́ ṣe kì í ṣe pé a pé jù wọ́n lọ ṣùgbọ́n wọn ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ayé ìlàsùn wọn ń gbàdúrà fún gbogbo àwọn tí wọ́n wà ní ipò àìsàn báyìí lágbára ọlọ́run ọba mi yóò tú yín sílẹ̀ lágbára ọlọ́run ọba gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ Wise FM 7.9 Abẹ́òkúta pẹ̀lú gbogbo ẹ̀yin olólùfẹ́ oúnjẹ ọlọ́run àní dẹni àgbégbìn lójijì àní dẹni àgbésìn lójijì lágbára ọlọ́run ọba ẹ jẹ́ ká máa yan ọlọ́run ọba ní gbogbo òpòkípò tá a bá wà nítorí pé bí èèyàn bá ronú jinlẹ̀ á mọ̀ wípé ó yẹ kóun máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún gbogbo oore tó ń ṣe fún wa ní gbogbo ìgbà ẹni tó ní àròjinlẹ̀ náà ló lè dúpẹ́ ìwọ náà ronú jinlẹ̀ kó yan ọlọ́run ọba lónìí ẹ jẹ́ ká ṣe kíni àní fọ̀pápọ̀ ọ̀lọ́pọ̀ ọlọ́pẹ́jọ lálẹ́ òní rárá a máa go straight to the point ní pẹ̀lú ìyìn rẹpẹtẹ lẹ́nu wa 07047000879 07047000879. Ìwọ ọkàn mi, ẹ̀lú ẹ̀ mà káalẹ́ o. Kálẹ̀ o. ẹ káalẹ́ mà kí lorúkọ yín láti bolẹ̀ tí ń pè wá. Ètò ìyàwó aṣojú Ìkìjà láti Bòdè Olúdé. Wise aṣojú Ìkìjà láti Bòdè Olúdé ẹ jẹ́ ká yan ọlọ́run ọba o màmá. Èmi tọ́pẹ́ tọ́ sí mo mọ́ra mi. mo mọ́ra mi o. Èmi tọ́pẹ́ tọ́ sí mo mọ́ra mi o. Èmi ló fojoojúmọ́ rí oore ọ̀fẹ́. Èmi náà fi gbà gbogbo orí àánú gbà o. Èmi tójú òtì tójú òsì ní tì láéláé. Èmi tọ́pẹ́ tọ́ sí mo mọ́ra mi o. màmá ọjọ́ òní tí lágbára ọlọ́run ọba. Àmì bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo ní àlàáfíà tọmọtọkọ mo ṣàdún láyọ̀ àtàlàáfíà. Olúwa mi mo ṣeun dúpẹ́ o. ẹ ṣé púpọ̀. sí o bàbá Elédùmarè tẹ́wọ́ gbọpẹ́ wa. Ìwọ nìkan ló tọ́ sí o bàbá láti gba ìyìn. ẹ̀lú ẹ̀ mà káalẹ́ o. ẹ̀lú o. Tẹ́wọ́ gbọpẹ́ wa. Elédùmarè ọba tí. èèyàn ń rebété ẹ̀lú ta ló tún wà lójú òpó. Ẹ̀lú ẹ káalẹ́ wa Sunday. ẹ mà káalẹ́ mà kí lorúkọ yín láti bolẹ̀ tí ń pè wá. àmì ọlọ́run ọba o. orúkọ mi ní Yusuf Ọlálẹ́yẹ ọmọọ̀yá aláàdùn alias 25 àjùtà balẹ̀ bàbá. 25 bàbá ẹ ra sà àkójọ mẹ́fà. Akọ àlàjọ ọdún màṣọ́pọ̀ ọdún. àmì ọlọ́run ọba o. ọpẹ́ ni Fọlọ́run. ọba tọ́pẹ́ yẹ. tọ́pẹ́ yẹ. tó ká wá mẹ́rù ẹ̀ tó mọ̀nà
kó má ṣì wá lọ́nà láéláé àmínà. ẹ ṣé púpọ̀ bàbá 25 bẹ́rù bá ń sọ pé oore yóò máa rí mi ìgbà ní gbogbo ìgbà ní ẹjá máa yan ọlọ́run ẹjá máa bu ọlá fún ọlọ́run ọba. mo máa ń sọ ní gbogbo ìgbà wípé ètò yìí ò yọ ẹnìkankan sílẹ̀. bá a bá ti bẹ̀rẹ̀ ètò yìí interdenomination service ní gbogbo èèyàn ló wà fún gbogbo ẹni tó bá ti mọ̀ wípé ọlọ́run ọba mi ń bẹ lókè bó ti mọ̀ pé ọlọ́run ọba mi ló dóhun sáyé òun sì lọ́pẹ́ yẹ náà ló lè pè sórí ètò láti yan ọlọ́run ọba nítorí pé ọlọ́run ọba ò yẹ̀sìn kan sílẹ̀ kò wò wípé ìwà pásítọ̀ dáa lòun ṣe fún lọ́mọ kò wo wípé àáfà mọ̀ ọ́n ṣe lòun ṣe fún lọ́mọ kò wo wípé babaláwo dára jù lòun ṣe fún lọ́mọ ọlọ́run ọba yìí ní pínre láàárẹ̀ tó ń ṣe oore fún gbogbo èèyàn láì wo tẹ̀sìn ti wà tèrò wá ní gbogbo ìgbà náà lọ́lọ́run ọba mi ń ṣe wá lọ́jọ́ tí sì ń dá wa sí ní gbogbo ìgbà ó tọ́ ká máa dúpẹ́ fún ó tọ́ ká máa yìn ín lógo ká sì máa bu ọlá fún ẹ̀ ló wà lójú òpó. ẹ mà ká lẹ́kí lorúkọ yín láti bolẹ̀ tí ń pè wá. Ìyábọ̀ láti ìlú Gbògìlà. láti ìlú Gbògìlà ẹja yan ọlọ́run ọba o. Ọpẹ́ yẹ Jésù olóore. Ọpẹ́ yẹ Jésù olóore. Ọpẹ́ yẹ Jésù olóore. Bàbá ẹ ṣé o. olóore ẹ ṣé púpọ̀ ẹnu ọpẹ́ yín ò ní kan lọ́lọ́ ọlọ́run ọba ẹ̀ ló tún wà lójú òpó. ẹ mà ká lẹ́mà kí lorúkọ yín láti bolẹ̀ tí ń pè wá. kàrẹ́ o láti Ṣóyọ̀ọ́yè. màmá wa láti Ṣóyọ̀ọ́yè kí lorúkọ yín mà. Táíwò. wise Táíwò láti Ṣóyọ̀ọ́yè ẹ bá wa yí ẹ̀rọ rédíò yín yẹn sílẹ̀ díẹ̀ ká lè gbọ́ra wa yé dáadáa. ok mo ti kó ń bẹ o. ẹ já yan ọlọ́run ọba màmá. Omi ara mi ń dúpẹ́ ẹ̀jẹ̀ mi yìn ọ́ bàbá. Omi ara mi ń dúpẹ́ ẹ̀jẹ̀ mi yìn ọ́ bàbá. Pé ẹ dá wa sí ìdòní o, omi ara mi ń dúpẹ́. ẹ ṣé púpọ̀ ẹnu ọpẹ́ yín ò ní kan lágbára ọlọ́run ọba. ẹ já máa yin ọlọ́run ọba ní gbogbo ìgbà ká máa bu ọpẹ́ fún ọlọ́run ọba. gbogbo ẹ̀yin ará àdúgbò gbogbo yín la tún kí o nítorí pé tuntun tún ti dé báyìí ìyún iléeṣẹ́ Wise FM tí ń bẹ nílùú Èkó a máa ṣí ìyún lọ́jọ́ bíi bàbá wa gangan April 4 la ṣí nílùú Mẹ́ran ẹ máa kó àlejò ẹ máa kú ìpalẹ̀mọ́ o gbogbo ará àdúgbò gbogbo ẹ̀yin aráàlú Èkó ẹ máa kú oríire kẹ́ Wise FM máa balẹ̀ dìgbà nítorí pé ó ti balẹ̀ ọ̀rẹ́dì síbẹ̀ wọ́n ti ń gbọ́ wa wọ́n ti ń gbọ́ dáadáa tó bá ń pe Wise FM nílùú Èkó ẹ máa pé ó ti yé mi Alhaji Isiaq Olúwa ló lọ pẹ́ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Wise FM 7.9 Abẹ́òkúta bẹ́ẹ̀ náà la tún kí yín kú palẹ̀mọ́ ìyún palẹ̀mọ́ ọjọ́ bí yín tó máa wáyé ní April 4 lọ́jọ́ tá a ó ṣí iléeṣẹ́ rédíò yìí náà gangan ọ̀fíṣíálì lótìtọ́ ló ti ń sọ̀rọ̀ kétékété tí gbogbo ayé ti ń gbọ́ tó sì ti ń gbọ́ wa káàkiri àgbà ńlá ayé ṣùgbọ́n tó bá wá di April 4 gbẹ̀gẹ̀dẹ̀ ó gbiná ìlú Èkó mì títí nígbà tá a bá ṣí Wise FM tá a ṣí tó kárí ayé káàkiri àgbáyé tó sì ti ń gbọ́ wa níbẹ̀ náà. òmọ̀mọ̀ jẹ́jọ́ lójú Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ ó ní súnmú. gbogbo àwọn tá a jọ kọ́wọ́ wá sórí ètò yìí pátápátá náà ni mò ń kí o Wise ọ̀gbọ́n ẹlẹ́bọ sísun àwọn náà wà ń sàlẹ̀ ń bẹ̀ àwọn awo ṣóńgbè awo sẹ̀kúà níbi tí àwọn ti ń kó ẹbọ sísun sun sọ́lọ́run ọba gbogbo ọ̀nà tẹ́yìn náà bá mọ̀ láti fi máa yan Ọlọ́run ọba ẹjẹ́ máa yan Ọlọ́run ọba má sọ wípé ohun tiẹ̀ ò dùn o mo máa ń sọ lórí ètò yìí pé combination gbogbo ohun yìí treble tenor àti auto òun ló ń parapọ̀ tá ń pè ní músíìkì tá a fi ń yan Ọlọ́run ọba ìwọ tó ohun tiẹ̀ bá ṣe gẹ̀dẹ̀gbẹ̀ má ní ohun tiẹ̀ ṣe gẹ̀dẹ̀gbẹ̀ ló ṣe lè yan Ọlọ́run ọba àbí oore kí ló tẹ̀ ṣe fún mi tí n kò máa yan Ọlọ́run ọba ó ṣe ṣeré lọ sí ọgbà ibi tó ti ń wo àwọn ọlọ́run ọpọlọ kó wo ẹlòmíì ó jẹ́ pé ẹ mẹ́jà sọ̀rọ̀ àsọjù ìwọ náà ṣá máa yan Ọlọ́run ọba ní gbogbo àyíkáyè tó o bá wà 070477879 ló ta ló tún wà lójú òpó. ẹ mà ká lẹ́sà kí lorúkọ yín láti bolẹ̀ tí ń pè wá.
orúkọ mi ni ṣe famous ọlábọ̀dé ìbíkúnlé mò ń pè láti ṣòkòtò lábẹ́òkúta. láti ṣòkòtò lábẹ́òkúta tí yóò ní ta ẹja yan ọlọ́run ọba bàbá. ọpẹ́ mi màá rí o bàbá ọpẹ́ mi màá rí o bàbá ẹ̀yin lẹ́ra mi padà lọ́wọ́ lọ ní wúrẹ́ wá ẹ̀yin lẹ́ra mi padà lọ́wọ́ lọ mágùtàn wá ẹ̀yin lẹ́ra mi padà lọ́wọ́ alákòókò adìyẹ ọpẹ́ mi màá rí o bàbá. ẹ ṣé púpọ̀ bàbá ẹnu ọpẹ́ yín ò ní kan lágbára ọlọ́run ọba. ẹ ló ta ló tún wà lójú òpó. Hello. ló ẹ mà ká lẹ́sà kí lorúkọ yín láti bọ́lẹ̀ tí ń pè wá. Láti Ìkèrèkú. láti Ìkèrèkú kí lorúkọ yín sà. Bọ́lájókòó Adébọ́lá. wise Bọ́lájókòó Adébọ́lá ẹ mà káàbọ̀ sórí ètò oúnjẹ ọlọ́run ẹja yan ọlọ́run ọba láti ìlú Ìkèrèkú o. Bí ò bá lè dúpẹ́ a jẹ́ pé mi ò mọ̀re. Bí ò bá lè dúpẹ́ a jẹ́ pé mi ò mọ̀re. Ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti kú, ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti lọ. Ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n, ọ̀pọ̀ ló ṣe fẹ́ bàrà kiri. Bí ò bá lè dúpẹ́ a jẹ́ pé mi ò mọ̀re. ẹ ṣé púpọ̀ màmá ẹnu ọpẹ́ yín ò ní kan lágbára ọlọ́run ọba. Àmín o. jẹ́ ẹ rí gbogbo ẹ̀yin aráalé ẹ jẹ́ ká nìṣó lórí òpó Facebook yìí ẹ jẹ́ ká gbé e lárugẹ ká nìṣó lójú ẹ̀ ká máa tẹ láìkí wa ká máa sì share rẹ̀ kí ó lè débi tó yẹ kó dé. ìyẹn lójú òpó Facebook ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Wise FM 87.9 Abẹ́òkúta ẹ tẹ Wise FM 87.9 Abẹ́òkúta ìyẹn sójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook yín kétékété lẹ́ẹ̀ máa wo Sunwise Sunday bẹ́ẹ̀ bá wá ti débi láì fún ẹ rí kiri kan dondo ń bẹ̀ tó dàbí aago ẹ̀yin ẹ ṣá kílíìkì rẹ̀ ẹ tẹ̀ ẹ́ sójú ẹ̀ bẹ́ẹ̀ bá ti tẹ̀ ẹ́ sójú ẹ̀ ní gbogbo ìgbà tí Wise FM bá ti wà láìfù báyìí lẹ́ẹ̀ máa rí wa wò rékété lẹ́ẹ̀ máa rí stúdíò wa rékété kẹ́ẹ̀ máa rí bá a ti ń yan Ọlọ́run ọba bá a ti ń gbórúkọ Ọlọ́run ọba ga ẹ ṣáà ti mọ̀ pé ní Wise FM 7.9 Abẹ́òkúta àwọn ètò lọ́jọ́kan ọ̀jọ̀kan náà ló kún bẹ́ẹ̀ ẹ̀yin ẹ ṣá ní ìṣó níbẹ̀ lórí òpó Facebook ẹ máa láìkí ẹ̀kẹ́ sì máa ṣí ẹ̀ kó lè débi tó yẹ kó díẹ̀ ló ta ló tún wà lójú òpó. Hello sir. ẹ mà ká lẹ́mà ìsinmi ayọ̀ là ó ṣe o lọ́lá ọlọ́run ọba. Orúkọ mi ni Wise Bùnmi láti Ṣóyọ̀yè. Wise Bùnmi láti Ṣóyọ̀yè. Èmi kí ọ ní tèmi o bàbá. Mo kí ọ ní tèmi o bàbá. Ẹni tó wà ní mọ́ṣúárì kò lè kí ọmọ. Ẹni tó wà nínú bòjì kò lè kí ọmọ. Ẹni tèmi o bàbá. ẹ ṣé màámi ẹnu ọpẹ́ yín ò ní kan lọ́lọ́ ọlọ́run ọba ẹ̀ ló ta ló tún wà lójú òpó. Hello. ẹ mà ká lẹ́sà. ọjà rẹ̀ kalẹ́ o. kí lorúkọ yín láti bolẹ̀ tí ń pè wá. orúkọ mi ni ọlá amọ́jà láti Sùúrùdára Bòdè Olúdé Abẹ́òkúta. Wise ọlá amọ́dà láti Bòdè Olúdé Abẹ́òkúta ẹja yan ọlọ́run ọba o. Olúwa ò ṣe mi ò pò ó ṣe o èyí tó kù lẹ́yìn wá bá mi ṣe. ẹ ṣé púpọ̀ bàbá ẹnu ọpẹ́ yín ò ní kan lọ́lọ́ ọlọ́run ọba ẹ̀ ló ta ló tún wà lójú òpó. Hello sir ẹ kọ́. ẹ mà ká lẹ́ o kí lorúkọ yín láti bolẹ̀ tí ń pè wá. Orúkọ mi ni Yétúndé láti Àrùnpájà. láti bo. Láti Àrùnpájà. Wise Yétúndé láti ìyànà ọ̀pájà. Ìyànà Pájà rẹ ni. ẹ ṣé púpọ̀ ìyànà ọ̀pájà ló èkó. Títí lọ́pẹ́ ni lọ́dọ̀ Ọlọ́run. Títí lọ́pẹ́ ni lọ́dọ̀ Ọlọ́run. Lórí ayé mi mò ń dúpẹ́. Lórí ọkọ mi mò ń dúpẹ́. Lórí ọmọ mi mò ń dúpẹ́. Títí lọ́pẹ́ ni lọ́dọ̀ Ọlọ́run. ẹ ṣé púpọ̀ bá máa Wise Yétúndé láti ìlú ìpájà. Bẹ́ẹ̀ni. ṣé ẹ máa ń jẹ tí ń gbọ́ Wise FM ìlú èkó náà dáadáa. Bẹ́ẹ̀ni ṣá ń gbọ́ yín dáadáa iṣẹ́ pé ẹ ṣé púpọ̀. pé ṣe wà nínú inú tí náà máa dùn ní òní báyìí. àmì ọlọ́run ọba àmì ọlọ́run ọba. ẹ ṣé gan sa. ẹ ṣé púpọ̀ ẹ máa bá wa gbàdúrà fún bàbá wa náà aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Wise FM yìí. àgbọ̀nsà. ẹ ṣé púpọ̀ ẹ ló ta ló tún wà lójú òpó. Hello. Hello ẹ mà ká lẹ́ o. Ẹ káalẹ́ mà ẹ káalẹ́ sà. Yes ma ẹ rọra ma. A kú ìsinmi ẹ sà. ìsinmi ayọ̀ là ó ṣe lọ́lọ́ ọlọ́run ọba kí lorúkọ yín láti bolẹ̀ tí ń pè wá. Láti Mile 2. láti Mile 2 ẹja yan ọlọ́run ọba kí lorúkọ yín mà. Arábìnrin Bánkọ́lé.
wise Bankole láti Mile 2 ó yẹ já yan ọlọ́run ọba màmá inú ọpẹ́ mo yín ò ní dúpẹ́ kan. olúwa pé mo. hello ìyẹn tún rebete. ẹ mọ̀mọ́ káàbọ̀ ṣe tún ti dé orúkọ tẹ́nìkan ò jẹ́ rí ọba olóyè tó joyè tẹ́nìkan ò jẹ́. 070477879 tàbí 09050898979 09050089879 ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kejì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà míì tún nìyí 07047000879 07047000879 ẹ̀ ló ta ló wà lójú òpó. Hello, ẹ bá wa gbóhùn sókè díẹ̀. Hello, ẹ ká lẹ́tà. Hello, ọ̀gá orin ló sọ̀rọ̀ láti Mile 2 ẹ kálẹ́. Ọ̀gá orin láti Mile 2 ẹja yan ọlọ́run ọba o. Kí ni bá fi dúpẹ́ fọlọ́run ìlàyé tó ń ṣoore láyé dúró tí mo bá lẹ́bẹ̀rún àwọn pẹ̀lú èdè o. Súlẹ̀jà lálẹ́ kó lè tó ìyẹn ọba rẹ̀. Ẹ ṣé púpọ̀ bàbá ẹnu ọpẹ́ yín ò ní kan lọ́lọ́ ọlọ́run ọba. Ẹja tún yin ọlọ́run ọba díẹ̀ ká tún fẹsẹ̀ ìrajó láàrin ìṣẹ́jú kan ṣùgbọ́n kí n tó lẹ́jẹ́ ń gbé ìpè yìí náà ẹ̀ ló ta ló tún wà lójú òpó. Ẹ̀lú ẹ mà káalẹ́ o. Ẹ káalẹ́ sá o. Ẹ káalẹ́ mà kí lorúkọ yín láti bolẹ̀ tí ń pè wá. Èmi ni ìyá ọmọ mi láti Adígbẹ́. Láti Adígbẹ́ ẹja yan ọlọ́run ọba o. Mo dúpẹ́ mo fi yìn fólúwa. Ayérayé o. Mo dúpẹ́ mo fi yìn fólúwa. Pẹ́rẹ́pẹ́. Ìrajà lọ́wọ́ bàbá òní kú sí. Mo dúpẹ́ mo fi yìn fólúwa. Ẹ ṣé púpọ̀ màmá ẹnu ọpẹ́ yín ò ní kan lágbára ọlọ́run ọba. Àfọpẹ́ fọlọ́run lọ́kàn àti lóhùn wa ẹni ṣòun yánu nú ẹni tàráyé yọ bàtà wa lọ́mọ wọ̀ ọ̀nà ló ń tọ́jú wa ó sì fẹ́ bu ìfẹ́ ṣètọ́jú wa síbẹ̀. Àwa fi ọpẹ́ fún ọlọ́run ọba iléeṣẹ́ Wise FM 7.9 ìyábẹ́ òkúta bọ́lọ́run ọba mi ṣe ń mú wa tẹ̀síwájú ní gbogbo ọjọ́ àti ní gbogbo àkókò. Bàbá yìí náà ní sọ ọ̀pọ̀lọ́ tá a gbé sórí ìdọ́pọlọ ní gbogbo ìgbà tí sì ń tún wa ṣe tá a fi ń ṣe ètò tó nọ́pọlọ tó ní kìmí nú sí etí gbogbo aráyé. Èyí náà látún fi ń kí aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Wise FM 7.9 ìyábẹ́ òkúta kú oríire àti ìpalẹ̀mọ́ láyé àti lọ́run. èyàn ilé iṣẹ́ tuntun nẹ́nẹ́ tá a fẹ́ ṣí nílùú Èkó ìyẹn ní on the 4 tó papọ̀ mọ́ ọjọ́ bíi bàbá wa gangan Alhaji Isiaq Olúwa ló nà pẹ́ kò kú mọ́ lágbára ọlọ́run ọba bàbá ẹ̀ ní fọdún yìí ṣàṣemọ́ lágbára ọlọ́run ọba igba ọdún kan ni ó bàbá tẹ́ ẹ bá lo 200 ẹ ṣẹ̀ṣẹ̀ lọ́dún kan ni ẹ máa pẹ́ fún wa lágbára ọlọ́run ẹ̀ ní báwọn nájà wàràwàrà ẹ̀ ní wáyé bẹ́ẹ̀ ọlọ́run ọba mi ti gbé yín ga ẹ̀sìn ní dẹ́ni ilẹ̀ lọ́lọ́ ọlọ́run ọba on the 4 la máa ṣí ọ̀fíṣálì tá a máa ṣí ṣùgbọ́n a ti ń sọ̀rọ̀ gbogbo ayé ti ń gbọ́ èyí Wise FM ti ń bẹ́ ń lu Èkó àwa ṣí ní on the 4 April 4 èyí lọ́jọ́ bíi bàbá wa gangan bẹ́ẹ̀ bá fẹ́ fẹ́ mú ránṣẹ́ ẹ lè fẹ́ mú ránṣẹ́ kẹ́ ẹ máa gbẹ́bùn wa o ẹni bá fẹ́ fi kọ́ èyàn ọkọ̀ gbọ̀gìnì ẹ bá fẹ́ fọ́gà wa ọ̀gá wa ti ń gbẹ̀bùn báyìí o ẹ lè gbọ́kọ̀ gbọ̀gìnì yín wá kẹ́ wá fọ́gà wa ẹ̀yin bá fẹ́ fọkọ̀ ṣe gift birthday fún bàbá ẹ máa gbé bọ̀ bàbá ń gba bẹ́ǹsì ó ń gbé mi lẹ́kọ̀ọ́ ṣẹ́gun fún mi. bàbá ń gba jíìpù máa fi jókòrin ayọ̀ sí. tó bá sì jẹ́ jókòrin ayọ̀ sí. èèwọ̀ fi jókòrin ayọ̀ sí. bó sì jẹ́ Banana Island lẹ́fẹ́ ra plọ́ọ̀tì mẹ́fà fún bàbá ń bẹ̀ bó sì jẹ́ 2 acres náà lẹ́fẹ́ rà fún bàbá ń bẹ̀ wọ́n gbà ó wọ́n ń gbẹ̀bùn ọjọ́ ìbí lọ́wọ́lọ́wọ́ báyìí ìyún Alhaji Isiaq Olúwa ló lọ pé arígbàbùwò gbogbo àgbà ńlá ayé kókó lọ́rùn lè ràn láyé. ẹ ní fọdún yìí tẹ́ ẹ fẹ́ ṣe yìí ṣàṣemọ́ lọ́lọ́ ọlọ́run ọba àwọn ọ̀pọ̀ èèyàn náà ní ń bọ̀ ń bẹ̀ olórí gbajúmọ̀ àgbáyé yìí náà ń bọ̀ ń bẹ̀. Things are getting better.
For the Lord eyín aláàjì Pasuma Wonder. getting better, things are getting better. àwọn ọlọ́mọ asọ̀lù sí wa níbàdí lọ́jọ́ tá a bá ń ṣí West FM tí ń bẹ́ ń lu Èkó ń lu mẹ́ràn. Things are getting better. bàrìbàrìbàrìbàrìbà. God is on the throne. Things are getting better. ọjọ́ tá à ń wí yóò dùn yóò nárinrin o. Things are getting better. Things are getting better. hello ẹ mà káalẹ́ o. Hello, ẹ káalẹ́ mà kí lorúkọ yín láti bọ̀lẹ̀ tí ń pè wá. orúkọ mi ni Waisa Bọ́sẹ̀dé Ọládipúpọ̀. Waisa Bọ́sẹ̀dé Ọládipúpọ̀ láti bọ̀lẹ̀ tí ń pè wá mà. Láti Ṣóyọ̀yè. láti Ṣóyọ̀yè ó mà ṣọwọ́ àwọn ará Ṣóyọ̀yè lónìí ẹja yan Ọlọ́run ọba o. Nílò ní máa ròyìn nínú oore tí bàbá ń ṣe. Parampam. Nílò ní máa ro nínú oore tí bàbá ń ṣe. Pampampam. Oore rẹ̀ máa pọ̀, ó jìyàn òkun lọ. Tèrèrè. Ó ní máa ro, àfi kí n ṣá máa dúpẹ́. Dúpẹ́. Ìlò ní máa ro, àfi kí n ṣá máa dúpẹ́. ẹ ṣé púpọ̀ màmá ẹnu ọpẹ́ yín ò ní kan lágbára Ọlọ́run ọba. Alákòóso. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lórí òpó TikTok gbogbo yín pátápátá la dúpẹ́ lọ́wọ́ ẹ mà ṣeun o. ìyẹn lórí òpó TikTok Why Sunday gangan tẹ́ ẹ bá ti dórí òpó TikTok ẹ ṣàrara kan tí Mike síbẹ̀ TMIC ẹ máa wo Why Sunday lórí òpó TikTok ẹ gangan. your favourite baby ẹ kú iṣẹ́ o. ẹ ṣé púpọ̀ ẹ máa bá wa like ẹ kẹ́ máa bá wa share ẹ. Alágbàwí ẹ̀dá Ọlọ́run. àti gbogbo ẹ̀yin tá a lè dárúkọ tán tẹ́ ẹ ti wà lójú òpó àtẹ̀yin tẹ́ ẹ̀ gbójú yín dúró tẹ́ ẹ̀ ń gbójú yín sátẹ̀sì ń yọ̀ wá wò. òun Wise FM náà lẹ́kalẹ̀ sí iléeṣẹ́ wa ń bí o nílùú Abẹ́òkúta. ètò oúnjẹ Ọlọ́run ní ń tẹ̀síwájú níbi tá a ti ń fọ́lọ́wọ́n ọba mi ló ń jẹ. ẹ̀yin lè máa béèrè wípé kí lọ́lọ́wọ́n ọba mi ń jẹ. Ọlọ́run ọba kì í jẹ yán jẹ̀kọ. Ọlọ́run sì ń gbowó. béèyàn bá náà ń fẹ́ gbowó lọ́wọ́ yín òun fẹ́ kó fọ́lọ́run ẹ̀tàn ló wà ń bẹ̀. kì í gbowó kì í gbòbì. àbíṣẹ́ni tó ṣẹ̀dá ojú tó lè ṣaláì ríran ni òun ló ṣẹ̀dá gbogbo tó wà láyé kí lẹ fẹ́ fọ́lọ́run. wọ́n ní kí ló gbé fọ́lọ́run kí ló gbé fọ́lọ́run kí ló gbé fọ́lọ́run tó fi dá ẹ sí. kí ló gbé fọ́lọ́run ọba mi tó fi dá ọ sí gan. kí ló gbé fọ́lọ́run ọba mi tó fi ń pọ́n ẹ lé tó fi ń gbé ẹ ga ń gbogbo ìgbà. ẹ ṣàbùjẹ́ máa yan Ọlọ́run ẹjẹ́ máa bu ọlá fún Ọlọ́run ọba ẹjẹ́ máa fi ògo fún ní gbogbo ìgbà. ẹ jẹ́ tún gbé ìpè yìí ní sàn-án-sàn náà ẹ̀ ló ta ló wà lójú òpó. ẹ káalẹ́ o. ẹ mà káalẹ́ o kí lorúkọ yín láti bọ̀lẹ̀ tí ń pè wá sáàmà. orúkọ mi màmá ẹ̀yìn dágbéra mo kí bàbá onílé iṣẹ́ mi wọ́n ń gùn agbára Ọlọ́run aṣojú ẹ̀mí wa. àmì Ọlọ́run ọba o. Ọlọ́run mi ẹlẹ́dà mi ìwọ ló lójú tí mo fi ríran ìwọ ni kọ́kọ́rọ́ tí mo fi ń ṣílẹ̀kùn ìwọ ló lórí tí mo ń kọ́ iná ayé ẹ ò jẹ́ òjò mi kí ni mo ní tí mo lè fi fún ọ owó lẹ mo yíyan bàbá Ọlọ́run mi. ẹ ṣé púpọ̀ àmọ́ ẹnu ọpẹ́ yín ò ní kan sà ẹ̀ ló ta ló wà lójú òpó. Hello, ẹ káalẹ́ o. ẹ mà káalẹ́ o kí lorúkọ yín láti bọ̀lẹ̀ tí ń pè wá o. Orúkọ mi ni Waisa Ọpẹ́yẹmí láti Elite. Waisa Ọpẹ́yẹmí láti Elite ẹ mà káàbọ̀ sórí ètò oúnjẹ Ọlọ́run ẹ já yan Ọlọ́run ọba o. Ká má má rí láyé o, péyìn rẹ̀ tán lẹ́nu. Ká má má rí láyé o, péyìn rẹ̀ tán lẹ́nu mi. Èmi ò yàn òwò lówùrọ̀ o. Èmi ò yàn òwò lọ́sàn-án. Èmi ò yàn òwò láṣálẹ̀ o. Ìrẹ́ ò ní tán lẹ́nu mi. ẹ ṣé púpọ̀ bàbá lágbára Ọlọ́run ìyẹn Ọlọ́run ò ní tán lẹ́nu wa lágbára Ọlọ́run ọba. ẹ̀ ló ta ló tún wà lójú òpó. Hello, ẹ mà káalẹ́ sà kí lorúkọ yín láti bọ̀lẹ̀ tí ń pè wá sà. wọ́n gbá mi láti òkè ṣòkòrì. láti òkè ṣòkòrì ẹ já yan Ọlọ́run ọba o. Alhamdulillah ilẹ̀ ìyáyá náà bàdàmọ́ àmọ́tàná ilé yìí lóṣù bàdàmọ́ àmọ́tàná wá ilé yìí. àkọ́kọ́jọ́ akẹ́rù bí ojú àpèkẹ́ àṣàkẹ́ ọba ńlá ayé olúfúnnikáwí ọ̀rọ̀ tọmọlétè abẹ́rẹ́ bóyúṣẹ́ adúmọ̀tẹ̀bẹ̀ ṣe apàṣẹ ẹ̀wọ̀n olómi àtàgbọ̀ onídẹ̀ẹ́dà jẹrin ọba lẹ́yìn ẹ̀mẹ̀rin àkọ́kọ́jọ́ ogbó akẹ́rù bí ojú àpèkẹ́ àṣàkẹ́ ọba ńlá ayé olúfúnnikáwí ọ̀rọ̀ tọmọlétè àṣẹ̀ńdókèjẹ́ adúmọ̀tẹ̀bẹ̀ ṣe apàṣẹ ẹ̀wọ̀n olómi àtàgbọ̀ onídẹ̀ẹ́dà jẹrin lẹ́yìn ẹ̀mẹ̀rin
ayọ̀ọ́lá olùmílẹ̀ ọ̀nà olùsínímọ̀nà ojúlùkùṣùkù àríwọ̀jù ọ̀rọ̀ ọba ìgbà ọba ayọ̀ ọba ìṣẹ́jú ọba wákàtí ọba gbangba ọba gbangba ọba àmì àgbàlagbà tí ń dára tó wù nígbà fún ìgbà iná líya náà láwù láìláìlá fàbùdù ní wà kí ni ìsọ̀lá tá lèsì kí. ẹ ṣé púpọ̀ bàbá ẹnu ọpẹ́ yín ò ní kan lágbára ọlọ́run ọba. béèyàn bá yan ọlọ́run ọba inú ọlọ́run ọba mi á sì dùn lágbára ọlọ́run ọba bàbá ẹ̀ ní dúpẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ à sì ní bá wọn dúpẹ́ tipátipá ẹ̀ ló ta ló tún wà lójú òpó. hello ẹ mà káalẹ́ o. hello sà ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ mà kí lorúkọ yín láti bẹ̀lẹ̀ tí ń pè wá. òkè àrẹ́gbà ni. kí ni orúkọ yín o. ìdòwú joseph. wáìsì ìdòwú joseph láti òkè àrẹ́gbà ẹja yan ọlọ́run ọba. mímọ́ làwọn ọ̀run kọ kábíyèsí. mímọ́ làwọn ọ̀run kọ kábíyèsí. ìtọ́mẹ́rin lè lò lórí ìtẹ́rẹ̀ ká. àjà mẹ́rin lè lò lójú kó sórí wọn. àwọn ẹ̀dá àlà mẹ́rin kò fojú pẹ̀lú ìrẹ́mẹ. orí ẹ ṣé púpọ̀ ẹ̀ ló ta ló tún wà lójú òpó. hello. mímọ́ mímọ́ lolúwa Èdùmàrè àtòfarati ọba. mímọ́ mímọ́ ni ọlọ́run o gbogbo ayé jẹ́ aláìmọ́ kò sẹ́ni tó fi mímọ́ rẹ̀ jọ aláìmọ́ ẹgbẹ́ mímọ́ ga mímọ́ mímọ́ ló jẹ́. ẹ̀lú ẹ̀ mà káalẹ́ o kí lorúkọ yín láti bẹ̀lẹ̀ tí ń pè wá. wá ìsọlálẹ́kan láti ṣóyọ́yè. wà ìsọlálẹ́kan láti ṣóyọ́yè ẹja yan ọlọ́run ọba o. ọpẹ́ ló yẹ ọ́. ló yẹ ọ́. olóore. olóore. ó yẹ ọ́. ó yẹ ọ́. ẹrù ọba. òfàànà yẹ ọ́. ó yẹ ọ́. ẹrù bàbá. ẹ ṣé púpọ̀ ẹnu ọpẹ́ yóò ní kan lọ́lọ́ ọlọ́run ọba. òrùn ń ṣiṣẹ́ tirẹ̀ ó jíṣẹ́ mímọ́ òjò ń ṣiṣẹ́ tirẹ̀ ó tún gbogbo aráyé lára ìràwọ̀ ń ṣiṣẹ́ tirẹ̀ lákòókò tó lù ti dá òṣùpá ṣiṣẹ́ tirẹ̀. wise kìkì ọpẹ́ jésù àwọn náà ń wò wá rekete lójú òpó facebook. aláìmọ̀ ẹgbẹ́ mímọ́ ga mímọ́ mímọ́ ló jẹ́ o. mímọ́ mímọ́ ni ọlọ́run. ọlọ́run tó jókòó sórí. ẹ ṣé púpọ̀ màmá ẹnu ọpẹ́ tí ń nò ní kan. ìyún láti ìlú tẹ́ ẹ ti ń wò wá lágbára ọlọ́run ọba. aláìmọ̀ ẹgbẹ́ mímọ́. hello ta ló tún wà lójú òpó. hello ẹ mà káalẹ́ òyìn náà tún rebété. ààyè ló wà títí dòní ìpè ẹ́síkà yàtọ̀ ságbára nù ó ń ṣiṣẹ́ agbára bíi ti 1930 bẹ́ẹ̀ ni ọlọ́run bàbá lọ́la o èṣù rà. ẹ máa bá wa láìkí ẹ̀ kẹ́ máa bá wa ṣíà ẹ̀. ó ń ṣiṣẹ́ agbára síbẹ̀. ìpè ẹ́síkà yàtọ̀ ságbára. owó máa máa sàámú. ṣiṣẹ́ agbára bíi ti 1930. ẹnu ọpẹ́ yóò ní kan lágbára ọlọ́run ọba. àwọn bàbá wa o. ọlọ́run abraham. ìgbà díẹ̀ náà ló kù. ọlọ́run isaki. ọlọ́run. tá a máa gbé ìpè ní gbogbo social media pátápátá. ìpè yìí gbogbo rẹ̀ ń bẹ lọ́run ẹ̀ka rẹ̀ ló ń bẹ láyé bẹ́nikẹ́ni tó bá ti gbọ́ tó bá dáhùn ìpè yìí ìpè rẹ̀ ti dájú torí náà ìpè ẹ́síkà yàtọ̀ ságbára nù ó ń ṣiṣẹ́ agbára bíi ti 1930. ọlọ́run bàbá lọ́la o èṣù. kò máa sùn rárá. ààyè ló wà títí dòní. agbára tó la.
bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè bá mi sọ láti máa yin ọlọ́run ọba. kìkì ọpẹ́ jésù tó bá jẹ́ pé ẹ̀yin náà fẹ́ yin ọlọ́run ọba ẹ jẹ́ kí n mọ̀ lórí mẹ́sẹ̀gì ń bẹ̀ yẹn. màá sì gbé yín wọlé láti ìlú tẹ wà yẹn náà fohùn yín yin ọlọ́run ọba. gbogbo ẹni tó bá sọ pé ká máa yìn ẹ jẹ́ ká jọ gbé e ga o. mi ò ní gbà fẹ́ anybody láti má gbé ọlọ́run ọmọ ga. èló ta ló tún wà lójú òpó. èló. mo ní kí ni wá ṣe gan. èló ẹ mà kálẹ́ o. ẹ káalẹ́ sá ẹ ká àkúnṣe mi ò ní o. ẹ káalẹ́ mà kí lorúkọ yín láti bọ̀lẹ̀ tí ń pè wá. wàìsàn láti púpọ̀ láti kwari àgbẹ̀ lọ́ba. wàìsàn láti púpọ̀ láti kwari àgbẹ̀ lọ́ba ẹja yan ọlọ́run ọba o. mo dúpẹ́ mo fìyìn fólúwa mo dúpẹ́ mo fìyìn fólúwa mo kórìí ìlàjà lọ́wọ́ bàbá onípòsí mo dúpẹ́ mo fìyìn fólúwa. ẹ ṣé púpọ̀ màmá ẹnu ọpẹ́ yóò ní kan lọ́lọ́ ọlọ́run ọba. bẹ́ẹ̀ ni àwa tún ti gbégbá ọpẹ́ dé West FM ń bí o. bẹ́ẹ̀ ni kì í sú wa ẹ̀ ló ta ló tún wà lójú òpó. ẹ mà ká lẹ́ o kí lórí. Rẹ̀mílẹ́kún láti Èrúwà ló ń sọ̀rọ̀. Wise Rẹ̀mílẹ́kún láti ìlú Èrúwà ẹja yan ọlọ́run ọba o. tí mo bá ti kú kò yọ ọlọ́run ní kó padà àìkú mi ò wọ́n máa fògo fòlúwa wíwà láàyè mi ò wọ́n máa fògo fòlúwa. ẹ ṣé púpọ̀ ẹnu ọpẹ́ yín ò ní kan lágbára ọlọ́run ọba. ìdùpẹ́ tó tẹ̀lé mi lẹ́yìn ẹ̀yà lójúlẹ̀ ó yá o wá ẹ̀gbọ́n mi ò kájọ rè dúpẹ́. wọ́n ní ó wá dúpẹ́. wọ́n bá wí. wọ́n ní ó wá dúpẹ́. ó ní kí ló kan ẹ̀ ń tiẹ̀. kí ló kan ẹ̀ ń tiẹ̀. bó sọ bẹ́ẹ̀. kìkì ọpẹ́ jésù kò yé mi sí ni òun mọ bí n ti tọ́ọ̀nù rẹ̀ ọ̀fù o ìsìn mọ bí n ti tọ́ọ̀nù rẹ̀ hànú o bí tàwa ará abúlé ṣe rí nù. fẹsẹ̀ kan lọ́sibítù wéré. lọ́sibítù wéré. àfi kí jésù ó wò wọ́n sàn sí. ó lè gba bírísì yáàdì gan lọ. ó yóò di ẹ̀rọ ní díẹ̀. kò sẹ́ni. hello. ẹ mà kálẹ́ o kí lorúkọ yín láti bọ̀lẹ̀ tí ń pè wá. Wise Mama Tutu láti Ìtorí Odò. láti Ìtorí Odò ẹja yan ọlọ́run ọba o. mo dúpẹ́ olúwa pé mo ní ọ láti máa sábà. mo dúpẹ́ olúwa pé mo ní ọ láti máa fọ̀rọ̀. ọpẹ́lọpẹ́ rẹ ayé ìbá ti kẹ́rù mi sígbó. ọpẹ́lọpẹ́ rẹ ọ̀tá ìbá ti kẹ́rù mi dànù. mo yìn ọ́ o Jésù pé mo ní ọ láti máa sá wá bá. mo yìn ọ́ o Jésù pé mo ní ọ láti máa fọ̀rọ̀ lọ. ẹ ṣé púpọ̀ ẹnu ọpẹ́ yín ò ní kan màmá. hello ẹ mà kálẹ́ o. ẹ kálẹ́ o kí lorúkọ yín láti bọ̀lẹ̀ tí ń pè wá. orúkọ mi ni Shalom láti Òkè Arẹ́gbá. láti Òkè Arẹ́gbá ẹja yan ọlọ́run ọba o. ẹni àkọ́kọ́ nínú iná ẹni ìkíni nínú iná ọpẹ́lọpẹ́ rẹ̀ ẹni àkọ́kọ́. ẹ ṣé púpọ̀ ẹnu ọpẹ́ yín ò ní kan o. ẹlẹ́dàá mi máa jẹ́ rájò àlọ́ ìdè o. ọlá ńlá o. ẹlẹ́dàá mi máa jẹ́ rájò àlọ́ ìdè o. àyàn farabalẹ̀ kó gbóhùn lẹ́nu mi. wèrè ò ṣe é fi hàn bí ààrẹ mọ́. lọ́mọdé ọmọ mi ó yá wèrè o. wèrè ò ṣe é fi hàn bí ààrẹ mọ́. má gbà fáráyé kí wọ́n fàdánwò kan mí. má gbà fáráyé kí wọ́n dorí mi rú o. wèrè ò ṣe é fi hàn bí ààrẹ mọ́. wèrè ò ṣe é fi hàn bí ààrẹ mọ́. ọlọ́run wèrè ò ṣe é fi hàn bí ààrẹ mọ́. má gbà fáráyé kí wọ́n fàdánwò. orí tí a ò kú ní dàrú ń bí ara yóò ní fàdánwò kàn wá lágbára ọlọ́run ọba kí n tó wá máa tẹ̀síwájú lórí ètò yìí mú gba kèké ọpẹ́ láàyè
láti fìyìn fọlọ́run ọba kìkì ọpẹ́ jésù bẹ́ẹ̀ bá ti ṣe tó ẹjẹ́ mọ̀ ìyẹn lórí òpó tí-mail lórí òpó talkback ìyẹn lórí òpó tiktok kẹ́yìn náà yìn ọlọ́run ọba ìyẹn láti ìlú tẹ́ wọ àwọn kẹ́ ẹ fi ọpẹ́ fún ọlọ́run ọba láàrin ìṣẹ́jú kan. hello. hello ẹ mà kálẹ̀ o. Akọni Àrẹ̀mú. Akọni Àrẹ̀mú. Bẹ́ẹ̀ni. Ó yẹ já yan ọlọ́run ọba o. Ilé ọba fi san oore rẹ̀ bàbá. Ilé ọba fi san oore rẹ̀ ọmọ. Ilé ọba fi san oore rẹ̀ ní mímọ́ o. Kìkì ìdáàgbà ló yá. Ẹ ṣé púpọ̀ ẹ jẹ́ ń gba kìkì ọpẹ́ jésù láàyè náà láti wọlé. hello. hello kìkì ọpẹ́ jésù. hello. hello. ẹ wo ọ̀rọ̀ tún kù níkùn mi. ó tún kù níkùn gan. Orísun yìí ò ní pẹ́. ayé ọba àwọn ẹ̀ṣẹ̀ tó wù mí. tèmi ò fẹ́ fi sílẹ̀ ikú rẹ̀ ló fi kó wọn lọ kò lè ṣe. títí ayé ni wọ́n yìnyín o elétò tó ṣayé ire. ló lè sọnà pẹ́kẹ́ ìmáyé. ẹ wo máa ń wuni ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òfòòfun ò máa ń fẹ́ bàbá ti wà lórí ètò oúnjẹ ọlọ́run báyìí a sì dàbẹ̀ ní pé kí àkókò kó má tẹ̀ ẹ̀ lọ́mọ́ rárá ṣùgbọ́n kò sí bá a ṣe lè ṣe é ká dá àkókò dúró àkókò ṣe é dá dúró ẹ wo ẹja tẹ̀síwájú lórí ètò wa lóríṣiríṣi kémi yẹ̀bá ná nítorí pé a ní àwọn àkànṣe ètò kan tá a tún fẹ́ yànnàná ẹ̀ lórí YSFM 7.9 Abẹ́òkúta ń bí ẹ má yí kúrò ń bẹ̀ o bẹ́ẹ̀ bá ti ń gbé síbí ló gbogbo ògbà lágbára ọlọ́run ọba àwa la máa wá ẹ̀yin náà lẹ́wọ̀n máa bá nílé lágbára ọlọ́run ọba gbogbo ẹ̀yin tẹ́ ẹ tẹ́tí sí wa lórí ètò yìí ohun bí kan ò ní ṣẹlẹ̀ sí lágbára ọlọ́run ẹ̀ ní rí wàhálà ẹ̀ sì ní rí ìdààmú lágbára ọlọ́run ọba gbogbo ẹ̀yin tẹ́ ẹ ráyè pè wọlé àtẹ̀yin tẹ́ ẹ ráyè pè wọlé gbogbo wa pátápátá lágbára ọlọ́run ọba ìbànújẹ́ ò ní kàn ọ̀gùn sí ọ̀dẹ̀ ẹnìkankan wa tó bá dijọ́ mẹ́jọ ẹjẹ́ á tún pàdé lórí ètò oúnjẹ ọlọ́run ọba Y Sunday lórúkọ tèmi ó dàbọ̀. yàrá yóò jẹ nǹkan ìjẹ òbí ìjẹbọ. ọpẹ́ ló ní mú wá. ọpẹ́ ló ní àmú wá. ní bọ́ndù ní. ọpẹ́ ló ní àmú wá. Wise FM 87.9 Abẹ́òkúta wà á ti máa gbọ́ ilẹ̀. àlàáfíà ọlọ́run kó máa bá ogbe tí tó ń gbọ́ mi lákòókò yìí mo kí ọkùnrin mo kí obìnrin àìsàn tí ó gbóògùn ọlọ́run ò ní fi sẹ́nìkankan yín o orúkọ tèmi ni bàbá eégún. tí mo wà ní ìlú Abẹ́òkúta gbogbo ibikíbi tó bá ti ń bọ̀ tó bá ti dé ìlú Abẹ́òkúta sopọ̀ ń lọ síwájú ààfin bàbá wa Aláké tilẹ̀ Ẹ̀gbá tó bá ti déwájú ààfin